Lórí ìdìbò ọdún 2027, ẹgbẹ́ ADC ní àfi káwọn jáwé olúborí. Ṣáájú ìdìbò àpapọ̀ ọdún 2027, ẹgbẹ́ òṣèlú African Democratic Party ti sọ gbangba-gbàngbà pé kò sí nǹkan tó ń jẹ́ ìjákulẹ̀ o, àwọn ti ṣetán láti rí i pé àwọn jáwé olúborí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ òṣìṣẹ́ fún ẹgbẹ́ náà lọ́jọ́ Tuesday, alága ẹgbẹ́ ADC Senator David Mark jẹ́ kó di mímọ̀ pé ju jíjáwé olúborí nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ, ẹgbẹ́ ADC ní àfojúsùn rere fún gbogbo mọ̀túnmùwà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti lè fi bá ààrẹ Tinubu dúpọ̀ lọ́dún 2027. David Mark sọ síwájú pé lóòótọ́ ọ̀nà àti ṣàṣeyọrí kò rọrùn rárá, ṣùgbọ́n àwọn ó túbọ̀ máa sa ipá àwọn láti lè rí dájú pé àwọn rọ́wọ́ mú nínú ìdìbò àpapọ̀ ọ̀hún.